A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa láṣálẹ́ yìí láti tún wà pẹ̀lú wa ní orí ètò yìí. A dúpẹ́ bí Ọlọ́run ṣe ti ń lo ètò yìí láti jẹ́ ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan wa. Àdúrà wa ni wípé bá a ṣe ń gbọ́ ọ̀rọ̀ ìyè náà pé Ọlọ́run yóò máa lò fún ayé wa láti yí ayé wa padà àti láti sọ ẹ̀gbá wa di ọ̀tun. A kí wa káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Láṣálẹ́ yìí ọ̀rọ̀ Ọlọ́run náà la tún gbé dé o gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣe wa. Àmú ọ̀rọ̀ Ọlọ́run wá tí yóò jẹ́ ìbùkún fún yín fún ìdílé níbikíbi tí àwọn èèyàn wa bá wà. Ẹ bá wa pè wọ́n jọ àti ẹ̀fẹ́ rọ̀ wá. Ẹ bá wa sọ fún àwọn ènìyàn pé ètò kan wà lórí ìkànnà yìí tí ó ń jẹ́ ìbùkún fún àwọn èèyàn pé káwọn náà wò ó. Ẹ pè ẹbí, ẹ pè ará, ẹ lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín báyìí pé ó yá ẹ wo ètò báyìí ó ti ń lọ bóyá yóò jẹ́ ìbùkún fún yín. A gbàgbọ́ pé ètò yóò jẹ́ ìbùkún fún yín tó jẹ́ wá lógún ní ká wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún ìgbàlà, ká wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún ayé tí ó yí padà, ká wàásù fún ọ̀rọ̀ Ọlọ́run fún ayé tí ó gba ìwòsàn àti ìtúsílẹ̀ ní abẹ́ ìdè Sátánì. Ihun tí ètò yìí wà fúnnu. Mo sì gbàgbọ́ pé lálẹ́ yìí ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run tá wàásù yóò jẹ́ ìbùkún fún wa. Mo fẹ́ kí a ṣí Bíbélì wa sí ìwé Sáàmù orí 101. A kà láti ẹsẹ̀ 13 sí 14. Sáàmù 101 láti ẹsẹ̀ 13 sí 14. Bíbélì wí pé ìbá ṣe pé àwọn ènìyàn mi ti gbọ́ ti èmi àti kí Ísírẹ́lì kí ó máa rìn nípa ọ̀nà mi, èmi ìbá ti ṣe àwọn ọ̀tá wọn lọ́gán. Èmi ìbá ti sẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán. Èmi ìbá ti sẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán. Èmi ìbá sì ti yí ọwọ́ mi padà sí àwọn ọ̀tá wọn. Àwọn akórìíra Olúwa ìbá ti fi orí wọn balẹ̀ fún un. Ìgbà wọn ìbá sì dúró pẹ́ títí. Àlìkámà dáradára ni òun ìbá máa fi bọ́ wọn pẹ̀lú, àti oyin inú àpáta ni èmi ìbá sì máa fi tẹ́ Ọlọ́run. Ihun tí mo fẹ́ ká gbé yẹ̀wò láṣálẹ́ yìí, ó ní mo pè àkórí rẹ̀ ní àwọn tí ó ṣẹlẹ̀ nígbà tá a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Mo gbàdúrà pé yóò jẹ́ bùkún fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ fún àánú yín. A dúpẹ́ tẹ́ jẹ́ kó ṣeéṣe fún wa láti wà lórí móhùnmáwòrán yìí. A gbàdúrà pé kẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ràn wá lọ́wọ́, kó yí ayé wa padà, kó tún ìpinnu wa ṣe, kí ògo àtọlá kó sì jẹ́ tẹ̀yin Ọlọ́run. Ẹ ṣé fún tẹ́ṣà tí tẹ́ ti ṣe. Jésù Olúwa wa. Àmín. Àwọn tí ó ṣẹlẹ̀ nígbà tá a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. A rí nínú ìwé yìí tá a bá kà láti ẹsẹ̀ 1 tá a bá bẹ̀rẹ̀. A rí pé ìwé yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀. Oríṣiríṣi nǹkan la mú jáde ńbẹ̀ láti ẹsẹ̀ 1 ńbẹ̀. Bíbélì sọ fún wa pé kọrin sókè sí Ọlọ́run ipa wa, ẹ ó ìhà ayọ̀ sí Ọlọ́run Jákọ́bù. Bó ṣe bẹ̀rẹ̀ ó pẹ̀rẹ̀ pẹ̀lú orin ayọ̀ ìdùnnú pé káwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n kọrin sókè kí wọ́n yìn Ọlọ́run. Ṣùgbọ́n ní láti ẹsẹ̀ 1 sí 5 àrípò ní ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ìjólótìtọ́ Ọlọ́run àti ìrántí ìjólótìtọ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tó fi ń bọ̀ láti ẹsẹ̀ 6 ó bẹ̀rẹ̀ sí mọ́ rán wọn létí àwọn nǹkan kan tí wọ́n ti là kọjá, àwọn nǹkan kan tí ò bá jàǹfààní fún wọn àti àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún wọn wípé òun ó jólótìtọ́ sí wọn. Nígbà tá a dé ẹsẹ̀ ibi tí a kà yìí, ẹsẹ̀ 13, a rí pé ó ń sọ pé tó bá jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ràn sí mi lẹ́nu ni, àwọn nǹkan báyìí ni ò bá jáde, àwọn ìgbádùn tí wọn ò bá gbá nì, àwọn nǹkan tí ò bá jẹ́ ìbùkún fún wọn ni. Bẹ́ẹ̀ náà la sì ń sọ fún wa láṣálẹ́ yìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí àwa náà bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní là bá jẹ, ìgbádùn là bá wà. Orílẹ̀-èdè wa jẹ́ bó ṣe jẹ́ kìí ṣe nítorí pé Ọlọ́run kùnà, ìtorí pé àwa la kùnà ni, ìtorí pé àwa la gbọ́ràn, ìtorí pé àwa la fẹ́ ṣèfẹ́ Ọlọ́run, ìtorí pé àwa la kọ̀yìn sí Ọlọ́run. Tá a bá sì ti kọ̀yìn sí Ọlọ́run, Ọlọ́run yóò mọ wò wá ràn ni. Torí táwa ń ṣe ní pé à ń ṣe bí ìgbà tó jẹ́ pé a gbọ́n ju Ọlọ́run lọ. Ènìyàn ò sì lè gbọ́n ju Ọlọ́run lọ. Bíbélì tiẹ̀ sọ pé kò sí ní ipa ènìyàn láti tọ́ ìṣiṣẹ́ ara rẹ̀. Bíbélì ń jẹ́ ká mọ̀ láṣálẹ́ yìí pé àwọn àǹfààní, àwọn ìbùkún
ó pọ̀ tá a bá jẹ tó bá jẹ́ pa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, tí mo sì fẹ́ fi ìwàásù yìí rọ̀ wá láti yàn láti jẹ́ ẹni tó fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Màá mú gbogbo tí mo fẹ́ kà jáde, èyí tí mo fẹ́ sọ, màá jẹ́ ká dúró lórí ẹsẹ̀ Bíbélì tá a kà ló àṣálẹ́ yìí. Ẹ wo ohun tí Bíbélì sọ, ohun àkọ́kọ́ tí Bíbélì ní kò bá jẹ́ ìbùkún fún wọn, tí ò bá jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn, tí wọn bá rí àmúyẹ rẹ̀ nígbà wọn bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ni pé ó ní pé wọ́n ní ìmọ̀lára ààbò rẹ̀. Wọ́n ní ìmọ̀lára ààbò rẹ̀. Ẹ wo Bíbélì sọ ní ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹ wo Bíbélì sọ, ó ní èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán, èmi ìbá sì ti yí ọwọ́ mi padà sí àwọn ọ̀tá wọn. In tó ń pẹ́ kọ́kọ́ jẹ́ ká mọ̀ ní pé tó bá jẹ́ pàǹgbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ogun ọ̀tá tá à ń lé kiri, Ọlọ́run ni ò bá bá wa ṣẹ́. Kò nílò pé kó ṣe jẹ́ pé káwa máa ṣe jàjùjà, ká máa ṣe wàhálà kiri. Ọlọ́run ni ò bá bá wa ṣẹ́. Kò ní pé iṣẹ́ wa kọ́ làwọn ó máa ṣe mọ́ nìsín, òun ni ò bá wa máa ṣe iṣẹ́ yẹn fún wa. In tó ṣe pàtàkì fáwa tọ́lọ́run fẹ́ ká ṣe ni pé káwa gbọ́ràn sí òun lẹ́nu. Ó lóun ò bá ti ṣe ọ̀tá wọn fún wọn. Ìyẹn túmọ̀ sí pé wọn ní wàhálà tí wọ́n ń dojúkọ, yóò mú ọ̀tá wọn wá sí abẹ́ ìdarí. Ó ní pé tí mo kọ́kọ́ sọ pé nǹkan àkọ́kọ́ tàbá kọ́kọ́ gbádùn ní o, pé kò bá jẹ́ kí wọ́n ní ìmọ̀lára ààbò. Bọ́n wọ́n ṣe ní ìmọ̀lára ààbò, yóò mú àwọn ọ̀tá wọn wá sí abẹ́ ìdarí wọn. Ó ní ò bá ṣẹ́ fún wọn. Ó ní èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán. Tó bá jẹ́ pé wọ́n gbọ́ràn, èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán. Wọn ò ní wàhálà, wọn ò ní dojúkọ, yóò jẹ́ ká ọ̀tá wà lábẹ́ ìdarí. Ẹwọ́n Bíbélì sọ nínú ìwé Òwe orí 17 ẹsẹ̀ 7. Bíbélì sọ pé nígbà tí ọ̀nà ènìyàn bá wu Olúwa, òun á mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà. Lónìí, ìta lé kiri, ó ní ọ̀tá mi bí ó ṣe kú, bí ó ṣe pa, in tí òjọ́ kẹlòmí ò balẹ̀ nu, in tí òjẹ́ kẹlòmí ò tẹ̀ ráyè fara rẹ̀ nu, in tí òjẹ́ kẹlòmí ò ráyè fún iṣẹ́ rẹ̀ nu. Ọ̀tá ilé ọkọ, ọ̀tá ilé ìyàwó, ọ̀tá ilé ẹbí, ọ̀tá ọ̀tún, ọ̀tá òsì. Ẹ mọ̀ tí Bíbélì sọ, ó ní táwa bá gbọ́ràn sóun lẹ́nu, ó lóun ò bá ti jẹ́ káwọn ọ̀tá wa tẹríba fún wa. Ó ní ìwé Òwe yẹn fi sọ pé nígbà tí ọ̀nà ènìyàn bá wu Olúwa, òun á mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà. Ṣùgbọ́n tó yẹ ká lépa, òun kọ́ là ń lépa. À ń lépa ọ̀tá nígbà tó yẹ ká mọ lépa láti tẹ́ Ọlọ́run lọ́rùn. À ń lépa ọ̀tá nígbà tó yẹ ká mọ lépa láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Táwa bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, Ọlọ́run mọ̀ bí ó ṣe ṣojú ṣe tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbà ni a ní ìdojúkọ tá à ń dojúkọ nítorí àìgbọ́ràn. Ọ̀pọ̀lọpọ̀ gbà ni èṣù ń rí bí rápálá wọnú ayé wa nítorí àìgbọ́ràn. Àìgbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, àìtẹ̀lọ́rọ̀ rẹ̀, àìṣefẹ́ rẹ̀. Ó ní a ní ìmọ̀lára ààbò rẹ̀. Mo ní lábẹ́ a ní ìmọ̀lára ààbò rẹ̀. Ó ń jẹ́ ká mọ̀ pé ọ̀tá wa yóò wà lábẹ́ ìdarí wa. Lábẹ́ níní ìmọ̀lára ààbò rẹ̀, ó ń jẹ́ ká mọ̀ wípé àwa láàmọ̀ gborí, láàmọ̀ gborókè. Káàtẹ̀ láwọ̀ àtọ̀ ìtajọ ní ìdojúkọ, àwa láàmọ̀ ṣẹ́gun. Ẹ wò ní orí 14, apá bí orí 14. Ó ní èmi ìbá sì ti yí ọwọ́ mi padà sí àwọn ọ̀tá wọn. Ìyẹn túmọ̀ sí pé tábjáde nípa rí ọ̀tá tó fẹ́ dojúkọ wá, Ọlọ́run ò bá ti yí ọwọ́ rẹ̀ padà sí wọn. Ìyẹn túmọ̀ sí tá a bá jọ dojúkọ nǹkan, àwa láàmọ̀ borí. Olórin kan fi sọ pé èmi náà kọ́, Ọlọ́run mi ni. Bí mo ṣe ń gbàdúrà, mò ń rẹ́sì ayọ̀, ayé ń bá mi dúpẹ́ o. Èmi náà kọ́, Ọlọ́run mi ni. Pé kò ní jẹ́ pé àwa láàmọ̀ jìjàdù láti borí mọ́. Ọlọ́run ni ó jẹ́ ká mọ̀ borí. Kò bá ti jẹ́ ká borí. Àkọ́kọ́ yóò jẹ́ kó já wa láàní ìdarí lórí ayé wọn. Ẹ̀kejì, lábẹ́ níní ìmọ̀lára ààbò rẹ̀, yóò jẹ́ kó já wa láborí kàtẹ̀ lájọ nídojúkọ. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé àwa la fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Àwọn nǹkan tí ó sì ṣẹlẹ̀ ní tó bá jẹ́ wípé
a yàn láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, a yàn láti sọ pé Olúwa ìwọ ni màá tẹ̀lé, ìwọ làkọ́kọ́, a ní ìmọ̀lára ààbò rẹ̀. Ẹ̀kejì tí ó ṣẹlẹ̀ tá a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu pé a ní ìmọ̀lára agbára rẹ̀, a ní ìmọ̀lára agbára rẹ̀. Ẹ wo Bíbélì sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún bẹ̀, ó ní àwọn akórìíra Olúwa ìbá ti fi orí wọn balẹ̀ fún, ìgbà wọn ìbá sì dúró pẹ́ títí. Bíbélì ń jẹ́ ká mọ̀ wípé nígbà tá a bá gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, yóò jẹ́ ká rí ìṣẹ́gun Olúwa lórí àwọn ọ̀tá rẹ̀. Ẹni ṣọ́lọ́run lọ́ta ni, bẹ́ẹ̀ ni àwọn wá lọ̀tọ̀ Ọlọ́run, àwọn tí ò fẹ́ gbọ́ tọlọ́run, àwọn tí ò fẹ́ kí tọlọ́run ṣẹ, àwọn tí ò fẹ́ kí tọlọ́run jẹ́ gbòógì nínú ayé wọn, àwọn tó ń sọ pé wo ẹ̀fọ́ Ọlọ́run sẹ́gbẹ́ kan, omi àtọ́lọ́ àmọ́ nǹkan kan, àjọ pàdé níbì kankan, Ọlọ́run ò bá ti borí wọn. Tó bá jẹ́ pàwà gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, yóò jẹ́ kí ìborí rẹ̀ kó hàn fún wa pé èmi ni ọ̀gá, èmi nìkan lọ́lọ́run. Àwọn wo ló tiẹ̀ kórìíra Ọlọ́run? Tẹ́ bá wo ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 30, tẹ́ bá wo Jòhánù orí 7 ẹsẹ̀ 7, tẹ́ bá wo Jòhánù orí 15 ẹsẹ̀ 18, tẹ́ bá wo ìwé Jọ́ọ̀nù orí 15 ẹsẹ̀ 13 sí 15, ẹ wá wò pẹ̀lú ìwé Ẹ́xódù orí 20 àti ẹsẹ̀ 5. Ẹ rí pé Ọlọ́run sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀tá fún un. Ìyí tí wọ́n sì ń ṣe jù ó ní pé wọ́n kàn kórìíra ọ̀nà Ọlọ́run, wọ́n kórìíra ìjẹ́ Olúwa Ọlọ́run, wọ́n kórìíra ìdarí Ọlọ́run, wọ́n kórìíra pé Ọlọ́run ẹ̀wọ̀n kan tiẹ̀ wà gan tí wọ́n pera wọn ní ọmọ Ọlọ́run, wọ́n kórìíra gbogbo nǹkan tí wọ́n sọ pé ẹni nǹkan tó bá wù kó jẹ́ tó bá ṣàti ní ṣe pẹ̀lú Ọlọ́run a fẹ́ gbọ́. Èṣù gbé wọn wọ̀ débi pé gbogbo nǹkan táwọn lòdì sí òun ni gbogbo tó bá ti jẹ́ ti Ọlọ́run. Ọlọ́run sọ wípé tó bá jẹ́ wípé àwa gbọ́rọ̀ sóun lẹ́nu, iṣẹ́ tóun ó ní láti mú wọn láti tẹrí wọn ba. Ó ní àwọn akórìíra Olúwa ìbá ti fi orí wọn balẹ̀ fún. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ lónìí wọn gbégbé ayé wọn fọ́lọ́run, wọn tẹríba fọ́lọ́run, wọn gbọ́ràn sọ́lọ́run lẹ́nu. So kò jẹ́ kó rọrùn láti rí ìyàtọ̀ nínú àwọn akórìíra Ọlọ́run àtàwọn tó gbọ́ràn sọ́lọ́run lẹ́nu. Kò bá tiẹ̀ àwa gan ó tiẹ̀ rí yàtọ̀, torí tí ìgbé ayé wa bá tọ́lọ́run lọ́rùn, àwọn akórìíra Ọlọ́run fúnra wọn gan wọ́n mọ̀ forí balẹ̀ pé òótọ́ lọ́lọ́run yí ayé èèyàn padà. Ṣùgbọ́n ẹ wò lónìí, àwọn tí wọ́n pera wọn lónígbàgbọ́ mìíràn, nǹkan míì lẹ́ẹ̀ka mọ́ wọn lọ́wọ́. Àwọn tó pera wọn ní ẹni tó jẹ́ olódodo, nǹkan míì lẹ́ẹ̀ka mọ́ wọn lọ́wọ́. Àwọn tó pera wọn pé àmójọ́mọ Ọlọ́run, nǹkan míì lẹ́ẹ̀ka mọ́ wọn lọ́wọ́. Ó wá ń jẹ́ kí àwọn ọ̀tá Ọlọ́run kí wọ́n mọ̀ wò pé àwọn lọ̀nà, àwọn lòtítọ́, àwọn làwọn ní tó dára, àwọn làwọn ń ṣe tó tọ́, torí pé àwa tá a sọ́pa mòtítọ́ a gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Tá a bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, ìyàtọ̀ ti wà láàrin àwọn onígbàgbọ́ àtàwọn tí èso onígbàgbọ́. Tá a bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, ìgbé ayé wo ti pè wọ́n níjà, àwọn náà ti tẹríba fún Ọlọ́run. Bíbélì sọ pé kò bá ti mú kí àwọn ọ̀tá rẹ̀ kó tẹríba fún un. Mo tún rí nígbà tá a bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, nígbà mo sọ̀rọ̀ ní ìkejì tí mo sọ pé a ní ìrírí agbára rẹ̀, a mọ ìmọ̀ agbára rẹ̀. Àkọ́kọ́ ní pé a rí ìṣẹ́gun rẹ̀ lórí àwọn tó kórìíra Ọlọ́run. Ìkejì ní pé lábẹ́ rẹ̀ a lè gbé pẹ́ lórí ilẹ̀ ayé. Ẹ wo Bíbélì sọ, ó ní àwọn akórìíra Olúwa ìbá ti fi orí wọn balẹ̀ fún. Ẹ wá wo tó tẹ̀lé, ó ní ìgbà wọn ìbá sì dúró pẹ́ títí. Ìgbà wọn ìbá sì dúró pẹ́ títí. Ìyẹn túmọ̀ sí wípé tá a bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, àbá gbádùn Ọlọ́run sí dáradára, àbá pẹ́ lórí ilẹ̀ ayé sí. Tá a bá wọnú ìwé orin Dáfídì 91 ẹsẹ̀ 16, Bíbélì sọ wípé ẹ̀mí gígùn ni èmi ó fi tẹ́ ẹ lọ́rùn, èmi ó sì fi ìgbàlà mi hàn. Ìyẹn ń sọ fún wa wípé àbá pẹ́ sí lórí ilẹ̀ ayé, àbá gbádùn rẹ̀ sí lórí ilẹ̀ ayé. Torí Bíbélì fi ń yé wa wípé
yóò jẹ́ kí wọ́n pẹ́, wọn bá ti dúró pẹ́ lórí ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń kánjú, la fẹ́ gbọ́ràn sọ́lọ́run lẹ́nu. Gbogbo ìgbà tá a bá sì ń hùwà àìgbọ́ràn sọ́lọ́run lẹ́nu, bí ìgbà tá ń sọ pé Olúwa, mi ò nídìí láti wà lórí ilẹ̀ ayé inú, tó bá fẹ́ mú mi lọ, ó lè mú mi lọ. Ṣé ẹ mọ̀dí tọ́lọ́run fi wá sílẹ̀ lórí ilẹ̀ ayé tó bá jẹ́ pé a ti ní ìgbàlà? Ó ní pé ká lè tan ìmọ́lẹ̀ rẹ̀ sí àwọn èèyàn tó wà láyé, ní ká lè sọ fún wọn nípa ìgbàlà tó wà nínú Jésù tó bá jẹ́ pé a ti ní ìgbàlà. Àwa tá sì tí ì ní ìgbàlà tá a wà lórí ilẹ̀ ayé, Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi wá síbẹ̀ láti sọ wípé láti mọ̀ wà ń bẹ̀ pé bóyá lọ́jọ́ kan á di ẹni ìgbàlà. Ṣùgbọ́n nígbà tá a bá yàn tá a mọ̀ pé mi ì tiẹ̀ fẹ́ dẹni ìgbàlà fẹ́ni tí ò bá tí ì ní ìgbàlà, èmi kàn fẹ́ mọ gbégbé ayé mi, ajẹ́pà ń sọ pé ìtọ́ Ọlọ́run wo mú mi kú ò, n lè gbọ́, mi ò lè gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Tàbí àwa tá a ti ní ìgbàlà tá àwa gbégbé ayé tó wù Ọlọ́run, ajẹ́pà ń sọ pé Olúwa wo ìgbé ayé mi ò lè tẹ́ Ọlọ́run, bí mo lo 100 ọdún láyé kò lè tẹ́ Ọlọ́run, Olúwa mú mi kú ò. Ọlọ́run ó wá wò ìgbà tó bá mọ́ bójú mi jẹ́ wulẹ̀ mọ́ bọ̀, ó sàn kó wà ju kó mọ́ bójú mi jẹ́ ń bí lọ. Ṣùgbọ́n Bíbélì sọ pé nígbà tá a bá gbọ́ràn sọ́lọ́run lẹ́nu, a bá lè pẹ́ lórí ilẹ̀ ayé. Ẹ̀mí gígùn àti àlàáfíà ni ò bá fi tẹ́ wa lọ́rùn. Olóhun ó sì fi ìgbàlà rẹ̀ hàn wá. Àǹfààní pọ̀ nínú gbígbọ́ràn sọ́lọ́run lẹ́nu. In tí ò bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, ó nìyí. In tí ò bá ṣẹlẹ̀ táwa náà bá yàn láti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, ó nìyí. Ohun ẹ̀kẹta tí ò bá ṣẹlẹ̀ nígbà tá a bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, tí ó ṣẹlẹ̀ nígbà bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu pé a gbádùn ìpèsè rẹ̀. A gbádùn ìpèsè rẹ̀ nínú ìwé orin Dávídì 101 yìí, ẹsẹ̀ 16. Bíbélì ní pé àlìkámà dáradára ni òun ìbá máa fi bọ́ wọn pẹ̀lú, àti oyin inú àpáta ni èmi ìbá sì máa fi tẹ́ wọn lọ́rùn. Ó ní pé a gbádùn in tó dára. In tó dára Ọlọ́run ò bá fi tẹ́ wa lọ́rùn. Kò bá tí nira fún wa láti mọ̀ wá nǹkan kan. Kò bá rọ̀ wá lọ́rùn láti rí jíjẹ, láti rí mímu. Kò bá rọ̀ wá lọ́rùn láti gbádùn Ọlọ́run bó ṣe yẹ. Ẹ wò, ó ní àlìkámà dáradára ni òun ìbá máa fi bọ́ wọn pẹ̀lú. In tó dára jù ó là bá máa jẹ tó bá jẹ́ pa gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Àpọ̀lọpọ̀ lónìí gan tó sọ pé òun gbọ́rọ̀, ìgbọ́ràn dajì là ń ṣe. A fẹ́ gbọ́rọ̀ sọ́lọ́run tán ní gbòógì bó ṣe yẹ ká gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ pé tó bá jẹ́ pa gbọ́rọ̀ ni àlìkámà dáradára là bá máa jẹ. Á jẹ tó dára. Ìkejì, á jẹ tó yà wá lẹ́nu, in tó jẹ́ pàwà góòní wé, Olúwa báwo ló ṣe ṣe. Ẹ wò, ó ní àti oyin inú àpáta ni èmi ìbá sì máa fi tẹ́ ọ lọ́rùn. Ẹni bo lóyin inú àpáta wà? Bá ló rí oyin inú àpáta rí? Ta ló ti rí oyin inú àpáta rí? Ṣùgbọ́n Bíbélì fi àkàwé rẹ̀ wé pé in tá ò bá máa jẹ, in tí ò bá jẹ́ in tó ṣe pàtàkì ni, in tó jẹ́ pójú ò tí ì rírí ni, in tí ò bá rọ̀ wá lọ́rùn ni, in tó ń kó bá wa níṣẹ́ rí. Tó bá jẹ́ pádámù àtẹ́fà wọ́n gbọ́ràn láti bẹ̀rẹ̀, ẹ mọ̀ pé gbogbo rúdurùdu yóò bá ti ṣẹlẹ̀. In tó ń kó bọ́pọ̀lọpọ̀ lónìí náà nu àìgbọ́ràn sí Ọlọ́run. Àwọn nǹkan tá a bá jádùn rẹ̀, mò ń rọ̀ wá láṣálẹ́ yìí, mò ń pè wá pé káwa náà yàn láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ká yàn láti gbégbé ayé wa fún, ká yàn láti sọ pé Olúwa, tí n bá rí láti mú nǹkan búburú àti láti ṣe nǹkan kerere, màá yà ṣe tó tọ́ fún ọ ni. Torí pé mo rí pé àwọn àǹfààní ńláńlá ń bẹ nígbà tí n bá gbọ́ràn sí ọ lẹ́nu. Kí ló fẹ́ ṣe lálẹ́ yìí? Ṣé wọn náà ní yàn láti gbọ́ràn sí lẹ́nu? Nínú àwọn wàásù mi tá a ti lò sẹ́yìn, mo sọ fún wa wípé nígbà tá a fún wa láti mọ̀ bá a ṣe lè gbọ́ràn sọ Ọlọ́run lẹ́nu, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ sọ fún wa, a ní mọ̀ bó ṣe yẹ ká gbọ́ràn sọ Ọlọ́run lẹ́nu tá a bá jẹ́ ẹni tí ó ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run náà ni ó sọ fún wa gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe, tá a lè ṣe tí ayé wo fi dára, tá a lè ṣe tí a fi lè gbádùn Ọlọ́run. Inú ọ̀rọ̀ Ọlọ́run ló wà. Jọ̀ọ́ yàn Ọlọ́run pọ̀ sí kí ìwọ náà lè jẹ àwọn àǹfààní ńláńlá tó wà nígbà tá a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Bóyá wo ò tiẹ̀ wá tí ì mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Tó o bá tí ì mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, gbogbo ìgbé ayé ìgbọràn rẹ ò nítumọ̀. Torí pé Jésù Kristi
òun náà ló ń jẹ́ kí ayé ìgbọràn wa nítumọ̀. Báwo mo ṣe fẹ́ mọ̀? O gbúdọ̀ kọ́kọ́ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. O gbúdọ̀ mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ló Bíbélì sọ pé nítorí gbogbo èèyàn ló ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. O gbúdọ̀ mọ̀ pé a bí ọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni. Kò yẹ ṣe pé bóyá nítorí pé o dá òun ló sọ ọ́ dẹlẹ́ṣẹ̀, a bí ọ pẹ̀lú rẹ̀ ni. O gbúdọ̀ mọ̀ pé torí pé a bí ọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ yẹn, èrè ẹ̀ṣẹ̀ wà fún ọ. Kí sì lè èrè ẹ̀ṣẹ̀? Bíbélì sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ó ní Bíbélì sọ nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 17, ó ní torí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Pé ikú tá sì ń sọ yìí, ikú yìí túmọ̀ sí ìyapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Kìí ṣe kú ayé yìí nìkan, ó túmọ̀ sí pé ńgbà tá a bá kú láyé yìí tá a kúrò, á kú ikú kejì, ìyẹn tí í ṣe sọ́run àpáàdì. Gbogbo èèyàn sí lẹ́lẹ́ṣẹ̀, gbogbo èèyàn ló tọ́ sí. Ohun ẹ̀kẹta ní ìfẹ́ Ọlọ́run sí ọ. Kí sì ni ìfẹ́ Ọlọ́run sí ọ? Ìfẹ́ Ọlọ́run ni Jésù Kristi. Bíbélì sọ pé torí Ọlọ́run fáráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọbìnrin rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Ó wá lè ohun ẹ̀kẹrin wá ní kí o yàn. Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ làkọ́kọ́, mọ̀ pé ẹ̀ṣẹ̀ rẹ jọ̀rọ̀ àpáàdì. Ẹ̀kẹta, mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ náà, kò sì yàn láti gbàgbọ́. Tó bá wá bá fẹ́ gbàgbọ́ láṣálẹ́ yìí, ó lè tẹríba níbikíbi tó bá wà, kó wí tẹ̀lé mi tẹnu àti ọkàn rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́ ọkàn mi là. Mo rí pé o kú torí ẹ̀ṣẹ̀ mi, mo rí pé o sì jíǹde láti fún mi ní ìyè àìnípẹ̀kun. Mo gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí, sọ mí dọmọ rẹ. O ṣé Jésù Kristi tó kú torí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé o ti ṣe ìpinnu, o ti gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ibẹ̀ yẹn ni iṣẹ́ ìrẹ tó nítumọ̀. Wà wá gbégbé ayé ìgbọràn fún. Ìgbé ayé ìgbọràn tó ń gbé, òun kọ́ ni ó mú ọ lọ sọ́run, Jésù ló mú ọ lọ sọ́run. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ti dọmọ Ọlọ́run, o gbúdọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu láti gbádùn rẹ̀. Ìgbà yẹn ni wọ́n náà gbádùn rẹ̀. Ìgbà yẹn ló mọ gbogbo àwọn nǹkan tọ́lọ́run nílé tó fún ayé rẹ̀. Tá a bá gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, á gbádùn Ọlọ́run yàtọ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ nínú wàásù aláṣálẹ́ yìí. Tó bá jẹ́ pé o ní ìbéèrè kankan, àbẹ́fẹ́ fi nǹkan kan tó wa létí, ẹ pè wá lórí àwọn nọ́mbà wa tó wà lójú àwòrán yín. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò bá àìní wa pàdé nípa ìdáhùn sí ìbéèrè tá a bá béèrè. Ọlọ́run yóò bá àìní wa pàdé nípa àwọn nǹkan tí a bá ní ṣe tá a fẹ́ fi tó wa létí. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ẹ ṣé púpọ̀. Àlàáfíà Ọlọ́run fún yín o. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù